Aláròyé máa wí o. ẹ kú àmójúbà o. Bobrisky ti jáde lọ́gbà ẹ̀wọ̀n, èyí lohun tó sọ fáwọn olólùfẹ́ ẹ̀. Tìlù tìfọ́n ni àwọn olólùfẹ́ gbajúmọ̀ ọkùnrin tó máa ń múra tó sì máa ń sọ̀rọ̀ bí obìnrin ní Idris Okunleye, ẹni táwọn èèyàn mọ̀ sí Bobrisky tàbí Mummy of Lagos, fi lọ pàdé rẹ̀ lẹ́yìn tó jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri nílùú Èkó lẹ́yìn tó lo oṣù mẹ́fà lọ́gbà ẹ̀wọ̀n. Láti nǹkan bí oṣù mẹ́fà sẹ́yìn báyìí ni Mummy of Lagos ti wà ní kérémọ́njé nílùú Èkó. Àjọ tó ń rí sí ìwà ìbàjẹ́ àti ṣíṣí owó ìlú mọ̀kùmọ̀kù Economic and Financial Crime Commission ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ló wọ́ lọ sílé ẹjọ́ kan nílùú Èkó. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó ṣí owó náírà ilẹ̀ wa báṣubàṣu níta gbangba, léyìí tó lòdì sófin ilẹ̀ wa pátápátá. Adájọ́ ilé ẹjọ́ tí wọ́n fojú rẹ̀ bá sì jù sẹ́wọ̀n oṣù mẹ́fà gẹ́gẹ́ bí ìjìyà ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ Ajé Monday ọjọ́ 5 oṣù kẹjọ yìí ni wọ́n tú u sílẹ̀ tó sì gbòmìnira tó sì kúrò lẹ́gbọ̀n ẹ̀wọ̀n ọ̀hún. Gbajúmọ̀ òṣèré tíátà ní Ẹniọlá Àjàó àti ọ̀rẹ́ Bobrisky kan ni wọ́n jọjọ wà nínú mọ́tò ayọ́kẹ́lẹ́ kan tó lọ gbé Bobrisky lọ́gbà ẹ̀wọ̀n náà tí kálukú wọn sì ń jó tí wọ́n ń yọ̀ pé ọ̀rẹ́ àwọn ti padà jáde látìmọ́lé. Ṣá o, kò jọ pé inú ọgbà ẹ̀wọ̀n ni Bobrisky wà fún oṣù mẹ́fà tó lò lọ́hùn-ún rárá, nítorí pé níṣe lára rẹ̀ ń dán gbinrin tó sì sanra sí i, níṣe ló sì rò dẹ́dẹ́ tó kàn dúdú, kò sí àpẹẹrẹ kan tó fojú hàn rárá pé ó lọ sọ́gbà ẹ̀wọ̀n. Nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tó ń kí àwọn èèyàn ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ àwọn olólùfẹ́ rẹ̀ káàbọ̀, Bobrisky ní mo mọ̀ pé àìmọye nǹkan dáadáa ló ti máa ṣẹlẹ̀ lásìkò tí mi ò sí nílé, ṣùgbọ́n mo ti dé báyìí, àríyá ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu nìyẹn. Ẹ kú ilé o ẹ̀yin olólùfẹ́ mi, mo ti míìsì yín mo sì nífẹ̀ẹ́ yín. Àjọ EFCC ló fẹ̀sùn kan Bobrisky pé ó ṣí owó náírà ilẹ̀ wa báṣubàṣu níta gbangba. Wọ́n wọ́ lọ sílé ẹjọ́, adájọ́ jù sẹ́wọ̀n oṣù 4 gẹ́gẹ́ bí ìjìyà ẹ̀ṣẹ̀ ohun tó ṣe. Oṣù tí wọ́n dá fún ti pé báyìí, wọ́n sì ti jù sílẹ̀ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 5 oṣù kẹjọ ọdún yìí gẹ́gẹ́ bí Aláròyé ti ṣe sọ ṣáájú pé ọjọ́ yìí ló máa jáde. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹyọ ló kà sétígbọ̀ọ́ yín.